ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tafẹ́fẹ́ kìnìún yìí bá tún fẹ́ dé Àyọkà Olóyin nínú ẹwà èdè Yorùbá náà la tún bọ́ sí ṣé ẹ gbàgbé ìwé táǹkà lọ́wọ́ náà ni àrò mẹ́ta àtọ̀runwá àrò mẹ́ta àtọ̀runwá a ti débi tọ́lápẹrẹ ìwé ìwé ọ̀hún ti ń pẹ́kì díẹ̀díẹ̀ orí kẹtàlá tí mo ṣe lérí pàtì tẹ̀ síwájú ńbẹ̀ náà la dé àkọlé tí mẹ́ńbẹ̀ ọ̀rọ̀ débi olóògùn gbé tí ì sá ọ̀rọ̀ débi olóògùn gbé tí ì sá ọjọ́ méje pé Àdìó Láyínká àti àwọn èèyàn wọn yòókù péjọ wọ́n retí kí Àdìó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kàkà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ́kọ̀dù Ebenezer Obey kan ló gbé sórí ẹ̀rọ akọrin rẹ̀ èyí ni kọrin jùjú rẹ̀ lọ láì fọ̀tápè apá kan orin náà lọ báyìí ọmọ tó ní bàbá ń ọ̀la ọmọ tó ní bàbá ń olówó lọ́wọ́ ẹnu ẹlẹ́ kò sí yẹn rẹ́kọ̀dù nkọrin náà lemọ́lemọ́ ó dàbí ẹni pé irú ọ̀rọ̀ tí Láyínká ń fẹ́ kí ẹ̀gbọ́n rẹ̀ ọmọ fi gbọ́ àwọn ọmọ náà lára ṣókíṣókí náà ni nítorí náà Láyínká ń bá rẹ́kọ̀dù náà kọrin ńgbà tó ṣe ọ̀sáná sí sìgá ó dìde ó ń jó ń bá rẹ́kọ̀dù kọrin ọmọ tó ní bàbá ń ọ̀la ọmọ tó ní bàbá ń olówó lọ́wọ́ ẹnu ẹlẹ́ kò sí yẹn ńgbà tí Àdìó wòye pé àwọn ọmọ rẹ̀ yóò ti gbọ́ orin náà ní àgbọ́yé ó gbé àwo náà kúrò lórí ẹ̀rọ ó fẹ́ mọ èrò ọkàn Láyínká ọkọ̀jú sí ó ní báwo ló ti rí ọ̀rọ̀ tí Obey sọ náà sí Láyínká ní òótọ́ ọ̀rọ̀ gidi ni Àdìó ní nbí tí àgbà dé tó fi tì bẹ́ẹ̀ lọ́mọdé bá Láyínká ní bẹ́ẹ̀ ni o ṣé bí ẹnu ẹ̀ làwọn náà wà ní ńgbà tí àbàfẹ́ ka ní èjì ẹ̀wá ọdún àwọn náà ó ti mọ̀ pé nǹkan ò rí bí wọ́n ti ń rò ó ẹ ò bí wọ́n léèrè bí wọ́n bá ti rí ẹni tí wọ́n kọ aṣọ ìṣẹ́ fún Adékẹ́mi ò fẹ́ kí Láyínká sọ̀rọ̀ líle sí àwọn ọmọ náà mọ́ kí wọ́n má bàa máa fi ojú ọ̀tá wò ó wá kìlọ̀ fún un pé kọ́mọ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ ẹ̀dẹ́ mọ́ kọjá kẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ ẹ̀dẹ́ rẹ̀ jálẹ̀ Láyínká fún un lésì pé òun ò tí ì sọ tó ju ẹnu òun lọ Àbẹ̀wò náà dá sí i ó ní èyí tí wọ́n sọ ni ò tí ì burú jù Àdìó tó ti ń wò wọ́n bí wọ́n ṣe fẹ́ mọ́ bẹ́ẹ̀ abẹ́gọ́ lórí ọ̀rọ̀ náà dá sí i ó ní mo ń bá ọ̀rọ̀ bọ̀ ẹni ọ̀nà jìn ẹ sáà farabalẹ̀ ó wá kọjú sí àwọn ọmọ tiẹ̀ ó béèrè ta lákọ aṣọ ìṣẹ́ fún ṣé ẹ ti mọ̀ wọ́n láwọn ò tí ì mọ̀ ó kọjú sí àwọn èèyàn yòókù ṣé ẹ mọ̀ àwọn náà ní àwọn ọ̀mọ́ Láyínká ní ẹ̀gbọ́n mi ẹ̀yin ni ká ẹ sọ Àdìó dákẹ́ sí díẹ̀ ó ní ajẹ́gbé ọ̀rọ̀ débi olóògùn gbé ń sá o ó tún kọjú sí àwọn ọmọ rẹ̀ ẹ fi ara yín sípò bí ọ̀rọ̀ bá rí báyìí kí lẹ́ ṣe sí i wọn ò dáhùn bàbá wọn tún ṣàlàyé bóyá béèrè mi ò yé àní bí ẹ̀yin bá jẹ́ òbí tẹ́ wà nírú ipò tí àwa wà lónìí táwọn ọmọ yín sì worú ìwà tẹ́ ò ní sí yín kí lẹ́ ṣe lórí ọ̀rọ̀ náà ẹnìkan kò dáhùn Láyínká kí mọ́ wọn etí yín dín ní wọ́n ní bọ́ bá sẹ̀yìn lòbí kí lẹ́ ṣe fúnrú ọmọ bẹ́ẹ̀ wọn ò dáhùn síbẹ̀ Àdìó kọjú sí Láyínká ó ní ó bá ṣe ìwọ ni kí ló ṣe Láyínká ní mo jẹ́rìí àwọn ọmọ mi pé wọn ò jẹ́ dárú rẹ̀ lásà irin wọn sọ pé àwọn jẹyó Àdìó ní bí wọ́n bá da lásà ńkọ́ Láyínká ní bí wọ́n bá da lásà wọ́n nà wọ́n fàbúrò kó hàn wọ́n Àdìó ní Láyínká ọ̀rọ̀ mi ò yé ọ ohun tí mò ń bẹ̀rẹ̀ ni pé kí ni ìwọ ṣe láti mú kí ìṣẹ́ tó mú kí iná ayé òbí àti ti àwọn ọmọ wọn máa jó àjórẹ̀yìn yìí kúrò nínú ayé wọn Láyínká ní èmi ò mọ̀ pé tẹ́ ń wí nìyí bó bá ṣẹlẹ̀ sí mi ẹ̀yin náà ni wọ́n tọ̀ wá fún ìmọ̀ràn nítorí náà ẹ̀yin náà ni kẹ́ ẹ sọ tó bá yẹ ká sí ká mọ̀ wọlé mọ́ fa ọ́ fi ọ̀pá pọ̀ lọ́pọ̀ lọ́pẹ́jọ Àdìó ní mo fara mọ́ àfi ká sóògùn ọ̀sẹ̀ ká fi lé ìṣẹ́ dànù Láyínká béèrè ògùn ṣẹ́ ń bẹ Àdìó ní ó ń bẹ Láyínká ní yé ṣe tẹ́ ò ti ṣe láti yẹ ọjọ́ ìwá Àdìó ní ẹnìkan ò lè dá sí ni èèyàn mélòó ló lè ṣe Àdìó ní gbogbo ẹni ìṣẹ́ bá ń ṣẹ́ ni gbogbo wọn tún òkó jó Àdìó ń wò wọ́n lójú káàkiri bóyá ẹnìkan ó béèrè ọ̀rọ̀ gbogbo wọn ń tàn mọ́ pé gbogbo àdìtú ọ̀rọ̀ náà ń lọ síbi tí yóò ti tú Láyínká tó ti ń da ọ̀rọ̀ náà tó ti ń dá sí ọ̀rọ̀ náà bí ẹni fi wọ́n ṣe yẹ̀yẹ́ yí èrò ọkàn rẹ̀ padà ó tẹ́tí lélẹ̀ ń fi ọkàn bá ọ̀rọ̀ náà lọ ní ọ̀rọ̀ yín wọ̀ mí lákínyẹmí ara ẹ̀gbọ́n mi Àdìó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n bá kéwì kan ti wí ni
wọ́n ní kò sóògùn tí wò sẹ́sàn bíi ká tẹpá mọ́ṣẹ́ ká jí ká káwọ́ gbéra kò tánra ohun tí ń ṣe ni iṣẹ́ nílé iṣẹ́ jìnnà Láyínká ní òótọ́ lọ̀rọ̀ akéwì náà o. Olóyè J.F. Ọdúnjọ náà sọ pé iṣẹ́ lóògùn iṣẹ́ la fi dẹni gíga. Àdìó ní ó ti rí lówó ni akéwì ti fọ̀nà hàn ẹni tí ń ka ìwé rẹ̀ bí kò bá wá tẹ̀lé ọ̀nà náà ó kù sọ́wọ́ rẹ̀. Láríwájú Adépọ̀jù náà sọ pé àti sí ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́rọ̀ lọ́wà. Láyínká ní ṣùgbọ́n ní ti ẹ̀yin tí àdánwò yìí dé bá gbogbo ayé mọ̀ pé ẹ kì í ṣọ̀lẹ rárá bẹ́ẹ̀ ni ẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ di bá a ti ń sọ̀rọ̀ yìí tí iṣẹ́ yín ò sì tí ì lé iṣẹ́ yín kúrò. Àdìó ní ọ̀kárí Láyínká bẹ́ẹ̀ náà làábí ni ṣùgbọ́n rántí pé mo sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan ò lè dá sí i gbogbo ẹni tí iṣẹ́ bá ń ṣe papọ̀ ló lè pawọ́pọ̀ lé iṣẹ́ náà jìnnà àfi ká fọwọ́sowọ́pọ̀. Láyínká ní ọ̀rọ̀ yín yé mi bọ̀ o. Ó kọjú sí àwọn ọmọ gbogbo ó béèrè ǹjẹ́ ọ̀rọ̀ tí baba yín àgbà ń sọ ǹjọ́ yé wọn ni ó ń yé àwọn. Èyí ni pé òbí wọn ni èyí tó pe ìbí wọn ní àgbà kó jẹ́wọ́ pé àwọn náà ka àwọn ewì náà. Láyínká wojú ẹ̀gbọ́n rẹ̀ ó ní ẹ mọ bọ́rọ̀ yín bọ̀. Àdìó ní ibi awéládé yìí o àti wá ewé ògùn jọ ọ̀rọ̀ wá débi olóògùn gbé sàá kó lóògùn máa sàá lókù ewé ó sì máa jẹ́ bí idán. Àbédèmí ò yé ọ ni. Láyínká gbójú sókè ó sì bí ẹni tí ń ronú ọ̀rọ̀ kan ní ó fẹ́ rú mi lójú díẹ̀ o níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yìí o. Ẹ má palówe mọ́ ẹ kúkú là á mọ́lẹ̀ kọ́rọ̀ ó lè yí olóye àti òpè. Àdìó ní àti àwa àti àwọn á tún ètè pa á tún èròrò gbogbo alájọsowọ́pọ̀ lé iṣẹ́ tí ń ṣẹ́ wa lọ bá àbájọ lé kò ní lọ o láti òní lọ ngbọ́sẹ́ tó ní kálukú bá lè dáwọ́lé tí yóò mú owó wá tí ìgbésí ayé yóò fi dẹ̀ wá lọ́rùn ká bẹ̀rẹ̀ sí í máa ṣe láti òní lọ. Ní ẹ bá ti ń tilé ìwé dé ẹni tí yóò fa owó ọ̀tà ẹni tí yóò hun agbọ̀n tà ẹni tí yóò ṣẹ́gi tà ẹni tí yóò mọ̀ ha tí yóò mọ̀ bá àwọn onímọ́tò àwọn onídàáfòfò mọ́tò alẹ́ èyí tó ṣe obìnrin yóò mọ̀ bá wọn tọjà lọ́wọ́ ìrọ̀lẹ́ èyí tí yóò mọ̀ gba àgbàwọ̀ tàbí àgbàro kòkó èyí tí yóò mọ̀ bá wọn èyí tí yóò mọ̀ bá wọn gbàgbàwọ̀ ẹ̀gẹ́ àgbàyé àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́mọ̀ sí látòní lọ o. bẹ́ẹ̀ bá ń ṣe yìí tẹ́ ń pawọ́pọ̀ tẹ́ ń pawó jọ tẹ́ sì ń fi pamọ́ tí àwa náà sì ń fi ìwọ̀nba tá a bá rí kún ẹ lè ní aṣọ bàtà àtòun gbogbo tó tẹ́ ẹ bá ń fẹ́ pàápàá ju àwọn ẹlẹgbẹ́ yín lọ. Àdìó wo Láyínká ó fi orin Ebenezer Obey bẹ́ẹ̀ Láyínká náà gbé lóhùn wọ́n ń darí orin náà sí àwọn ọmọ wọn. Ọmọ tó ní bàbá ń wò la ọmọ tó ní bàbá ń wò lówó lọ́wọ́ ẹnu ẹlẹ kò sí yẹn. Wọ́n kọrin náà léraléra Láyínká tilẹ̀ tẹ́ra mọ́ jù ńgbà tó ṣe. Àdìó juwọ́ sí orin dúró ó wá kọjú sí Láyínká ó béèrè ǹjẹ́ ẹgbà nìkan la fi ń nọmọ. Láyínká ní òrò àmọ́ ọ̀nà ni jẹgba lọ. Àdìó tún béèrè ǹjẹ́ Pàṣán lè yanjú ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Láyínká fèsì ó ní Pàṣán ò lè yanjú rẹ̀. Ǹjẹ́ àtijọ́ làáyé ara wa tàbí a kò tí ì jọ làáyé ara wa. Láyínká ní lọ́nà tó yani lẹ́nu. Àdìó ní bẹ́yẹ bá ṣe fò la ṣe sọ̀kò rẹ̀ ọwọ́ tí gbà bá yọ la fi kojú gbà bí bẹ́ẹ̀ kọ́ ìgbà ó fi olúwa rẹ̀ nàkànàkàn yóò sì ná mọ́lẹ̀ nínà mọ́lẹ̀ nìkan kọ́ yóò rún wómúwómú kì yóò sì lé dìde. Àdìó wá fi orin kan bẹ́ẹ̀ ó ní kí gbogbo wọn mọ kọ́ tẹ̀lé òun. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ lòṣùpá ń ṣe lọ́rùn o ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ lòṣùpá ń ṣe lọ́rùn. Wọ́n kọrin díẹ̀ Láyínká juwọ́ sí wọn gbogbo wọn dákẹ́. Ó béèrè ṣé ẹ gbọ́ ohun tí bàbá yín àgbà àti èmi bàbá kékeré ti ń wí. Wọ́n ní àwọn gbọ́. Ó tún béèrè ṣé ẹ faramọ́. Wọ́n ní àwọn faramọ́. Ó tún ní ṣé ẹ ó bẹ̀rẹ̀ lónìí ẹ̀yin nìkan kọ́ o àti àwọn ọmọ bíbí inú mi ni o. Gbogbo wọn ní a ó bẹ̀rẹ̀. Láyínká ní ẹ̀yin nìkan kọ́ àti àwọn òbí àti ẹ̀yin ọmọ wa ni ká fọwọ́sowọ́ ni o. Ó tún forí ẹ̀kan bẹ́ẹ̀ gbogbo wọn gbé lóhùn wọn jọ kọ́ ní àkótúká. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ lòṣùpá ń ṣe lọ́rùn ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ lòṣùpá ń ṣe lọ́rùn. Báyìí la parí orí 13
àrò mẹ́ta àtọ̀run wá látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Láwòyè Ògúnníran. ẹ má gbàgbé orí 14 náà láti tẹ̀ síwájú láìpẹ́ rárá pẹ̀lú ògo Ọlọ́run. àkọlé tí mẹ́ńbẹ̀ àrùn tí ń ṣogójì àrùn tí ń ṣogójì. bẹ́ẹ̀ bá ti gbádùn ẹ̀ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yárin. bákan náà ẹ̀bẹ̀ tí mo máa ń bẹ̀ yín náà ni pé bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ dákun dábọ̀ èmi ń bẹ̀ yín ni o. ẹ má skip ẹ̀ ẹ má fò kúò lórí ànímọ̀ sọ ìṣẹ́jú mélòó náà ni yóò gbà yín. kì í ṣe pé ẹ ra dátà ọ̀tọ̀ àti pàápàá gbà fún múrí ńlẹ̀ ń gbà fún gbàdà lóko ọmọ oko tí ó jẹ búrẹ́dì kó fèsùrú ránṣẹ́ lè ẹja kúnra wa lọ́wọ́ ká lè jọ débi à ń lọ láì bẹ̀sùbẹ̀gbà. èmi ń tiraka mò ń gbìyànjú kí èdè àti àṣà Yorùbá má parun kọ́ mọ́ bá wọ mi bẹ́yìn náà bá ṣe kóríyá fún mi kò sí ní tó burú nú ẹ̀. pé bá fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ẹja sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. ẹ subscribe sí àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù fún ọlọ́kan ọ̀jọ̀kan ohun tó lè fún yín ní ìṣítí àti ìgbádùn. ẹ wá Èdè Yorùbá TV tẹ́ wà yìí Oríkì Yorùbá TV níbi tẹ́ ti lè bóríkì orílẹ̀ yín pàdé. Òwe Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yóò jẹ́ àmù ìmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ lédè Yorùbá pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ iléèwé àkọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama àtàwọn tó ń kẹ́kọ̀ọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni kí wọ́n kàn wọ́bẹ̀ kí wọ́n kàn bomi ọgbọ́n mò ń bẹ̀ ni. èyún Òwe Yorùbá TV Àṣà Yorùbá TV ọ̀gbẹ́yìn akọ́mọlédè Yorùbá TV omi ìmọ̀ràn ìkórìtà kò yé mi bí tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ṣẹlẹ̀ rí lọ́lọ́kan ọjọ́kan èjèèjì. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.